أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Adá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ rẹ̀ àti ìgẹ́ rẹ̀ àánú rẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad. Ìkẹ́ àti ìgẹ́ àtàánú tá tọrọ fún Ànábì kó dórí gbogbo àwọn Ànábì Ọlọ́run. Afẹ́kọ́ kárí gbogbo àwọn wàlí Ọlọ́run, afẹ́kọ́ dórí gbogbo àwọn afá wa, àwọn òbí wa. Afẹ́kọ́ dórí gbogbo ojú tí ń wò etí tí ń gbọ́ wa náà nínú ọkùnrin obìnrin. Akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọba rere tó ní kí Ramadanu náà sojú ẹ̀mí wa débi tó dé yìí, Ọlọ́run jẹ́ kẹ́mi wo rẹ́yìn oṣù náà. Ọlọ́run jẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ Ramadanu láyé. Ọlọ́run jẹ́ amari wọn gbanú Islam. Ọlọ́run jẹ́ amari wọn gbanú imani àti ihsan. Kamara láfíà àti fàyàbalẹ̀ àtàzìkì tọ́pọ̀ gbà wọ́n. Ọlá sallallahu alayhi wa sallam. Èyí tí a tún fẹ́ fi rán ara wa létí Ọlọ́run ní òní nínú iṣẹ́ tí a tún máa gbìyànjú láti fi lè palẹ̀ mọ́ bí tá dé sí àwọn iṣẹ́ náà. A mú wá kéékèèké pẹ̀lú ọ̀ràn kan pé nínú ọlá Ọlọ́run àtàánú rẹ̀ ó lè di ńláńlá mọ́ wa lọ́wọ́. Iṣẹ́ kan ò kéré lọ́dọ̀ Ọlọ́run láti fi rí yọ́nú rẹ̀. Iṣẹ́ kan ò sì tóbi jù fọ́lọ́run láti dànù. So èyí tí wọ́n ń ṣe tó tóbi lójú rẹ̀ pé àwọn kéékèèké lẹ́yìn ń sọ. Àwọn onídìí eléyìí mọ́ Kùránì tẹ́mi ń parí lójoojúmọ́ nú àwẹ̀ yìí ni. Ìjọ kan Kùránì kan ní lágbà táwẹ̀ ti bẹ̀rẹ̀. Ó lè jẹ́ nǹkan lọ́lọ́run ń fẹ́ o. Ó lè jẹ́ kéékèèké tó fọkàn sí yẹn. Ìlọ́lọ́run ó wò mọ́yàn láti ó fi kẹ́yàn. Ọlọ́run àánú rẹ̀ tóbi débi pé yóò sọ iṣẹ́ kékeré tẹ́rú bá ṣe yóò sọ di ńláńlá. So ni wo fi gbọ́dọ̀ mọ owó iṣẹ́ tó bá ṣe. Má fojú sí iṣẹ́ kan pó kéré, má sì fojú sí kan pé ó tóbi. Ọlọ́run gbogbo yìí tá a bá ń gbìyànjú nínú yìí tó nira fún wa láti ṣe tá a rò pó tóbi àti yìí tó rọrùn fún wa láti ṣe tá a rò pó kéré. Ọlọ́run má ṣe àgbà gbogbo ẹ̀ lọ́wọ́ wa. Kí kékeré ó máa tóbi lọ́dọ̀ Ọlọ́run ọba. Kí tá a rò pó tóbi yẹn náà kó má kéré lọ́dọ̀ Ọlọ́run ọba. La ilaha illallah. Èyí tá a mú wá lénìí, èyí tó rọrùn náà ni Ọlọ́run má ṣe àṣẹ rọrùn fún wa. Àwọn ni hadithi kan tá Nabi sallallahu alayhi wa sallam tó fi dá wa lẹ́kọ̀ọ́. Ibn Majah ni ọgbà wa nù sunanu rẹ̀. Wọ́n lá Nabi ní inna rajul, ẹnì kọ̀ọ̀kan wa. Wọ́n bá pe rọ́jùlù bẹ́ẹ̀ ó ti kó obìnrin sí nínú èdè Lárúbáwá. Ẹnìkan wá ní pé ọkùnrin wọn ń sọ kìí ṣe obìnrin. Wọ́n bá ní inna rajula, ẹnìkẹ́ni wa, yẹni pé ẹnìkọ̀ọ̀kan wa ó lè ṣẹlẹ̀ sẹ́nibọ̀dì inú wa. La turfa'u darajatuhu fil janna. Láàlì janna tí gbogbo wa jọ aim tá a jọ ń pláàni àti wọbẹ̀ kọ́lọ̀ mọ́ ṣàṣọ pláàni wa di òótọ́ mọ́ wa lọ́wọ́ láti ìgbà tí Ramadanu ti bẹ̀rẹ̀ sinimá pé bó la ṣe fẹ́ wà lì janna, bó la ṣe fẹ́ nílé lọ́hùn, bó la ṣe fẹ́ palẹ̀mọ́ bí tá a dé sí lọ́hùn. Wọ́n ní inna rajul, ẹnìkọ̀ọ̀kan náà wa àtobìnrin àtọkùnrin la turfa'u darajatuhu fil janna. Yọ bá rẹ̀ nípò tí ò lérò lálì janna. Wọ́n ó gbé ga kọjá tí ó lérò. Yọ bá rẹ̀ ń sá fún àwọn ẹni Ọlọ́run tó ga jù. Yóò máa hàn kí máa gbáyé ṣe. Akàtàn gbésí ayé àwọn wọ̀nyí níjọ́ tán bẹ láyé. Wọ́n ròyìn wàhálà tán ṣe fọ́lọ́run, èmi ò ṣe dákan nínú mẹ́wàá tí wọ́n ṣe. Bó mo ṣe bára mi láàrin wọn. Èyí ṣe tó yẹ pé irú ilé kan náà àti gbádùn kan náà wọ́n fèmí àti wọn. Ó lè bára rẹ̀ pàdé ní sáfù àwọn ànábì Ọlọ́run. Ó lè bára rẹ̀ pàdé ní sáfù àwọn ṣùhádà, àwọn tó kúkú ṣẹ̀yídí sójú ogun fọ́lọ́run. Ó lè bára rẹ̀ ní sáfù àwọn tó tóbi jù náà awliyaullah. Ó lè bára rẹ̀ ní sáfù àwọn sàhábà ànábì ridwanullahi alaihim níjọ́ alkiyama lálì janna. Ẹrú ọmọ wa bí rẹ̀ pé fàyẹ̀kúlù yóò máa sọ pé anna hadha, kí máa ṣe fọ́lọ́run tọrọ mi fi dì báyìí. Kò yé mi náà kí máa ṣe tí àbí wọ́n ṣá lè ṣe mistake tí wọ́n fi wá gbé mi sáyé ẹlòmíì. Fàyọkọ́ọ̀lù wọ́n máa dá lóhùn pé ṣe mistake o. Bistigfari waladika laka, ọmọ rẹ tó fi ilẹ̀ sáyé nígbà tó kú òun ní tọrọ àforíjì fún ọ. Ọmọ rere tó fi ilẹ̀ sáyé nínú ọkùnrin àbóbìnrin òun ló kú tán ní ọgbàgbé rẹ ní tọrọ àforíjì. Àwọn àforíjì tó tọrọ fún ọ ló sún ọ débi tó wà lénìí lálìjánnà. Ọlọ́mọ ṣàjẹ́ ara ọmọ rẹ bí sáyé láfi ní ìta amúwálé ní ó wúlò fún ọ, ó wúlò fáwọn òbí rẹ tí ò sí láyé mọ́. Ó wúlò fún ọ kó o lè tọ́ ọmọ rẹ rí kó fi dọ́mọ tí ó máa tọrọ àforíjì fún ọ. Ó sì wúlò fáwọn òbí rẹ náà tí ò sí láyé mọ́. Má gbàgbé wọn, má ṣàdúrà fáwọn òbí rẹ, má fàforíjì Ọlọ́run, má bá wọn tọrọ àforíjì Ọlọ́run, má fi istighfar ránṣẹ́ sí wọn kí wọ́n lè bára wọn pàdé láyé. Ó bá jẹ́ sí wọ́n ti wà nù ìkẹyìn oṣù lékún. Tó bá yẹ sí pé n tó lérò kọ́ àforíjì rẹ̀ yóò lè lépa bá wọn tọ́rásìkò tí wọ́n ní ìdíwájú ni. Wọn ò lè fẹ́nu, wọn ò lè fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa láti ibi tí wọ́n wà yìí pé mo ní ìdí rẹ, ìyà ń jẹ mí ibi tí mo wà yìí, ara ń ní mí ibi tí mo wà yìí. A lè mọ̀. So ká wá ṣe ihtiyaju, ká take precaution pé àyíbá àmọ́ position tí wọ́n wà, tọrọ àforíjì fún wọn. Kí wọ́n náà wá tọ́ àwọn ọmọ tí wọ́n náà ń bí lọ́nà tí wọ́n fi lè máa tọrọ àforíjì fún ọ tó bá kú tán. Ọmọ tá a bá tọ́ rere, tá a bá tọ́ dáadáa ní ọmọ ń tọ́kàn lẹ́yìn tí yẹn bá kú tán o. Ọmọ tó fi gbádùn àti fẹ́fẹ́ di tìtọ́. Ọmọ tó fi afẹ́fẹ́ tọ́ pé ìgbádùn láyé, ká ṣe fàájì láyé, ní tó fi tọ́ wọn nìyẹn, ọba wọn jẹ́. Ó jí wọn mọ Ọlọ́run, ó jí wọn mẹ́sìn níjọ́ tó bá sí láyé mọ́. Wọ́n lọ́ọ̀vù rẹ tòótọ́.
kò sí tí wọ́n lè ṣe nítorí rẹ̀ wọ́n lè kọ́ àìmọye ilé nítorí rẹ̀ wọ́n lè lọ ṣe statute èrè ńláńlá tí wọ́n fi pé káwọn fi máa rántí rẹ̀ kí wọ́n máa fi ṣe remembrance rẹ̀ kán rí mọ́nú ọgbà ńláńlá wọ́n lè ná àìmọye owó fi ṣe kò sí tí wọ́n lè ṣe wọ́n lè láwọn yẹ́yìn òkú padà lọ́dọọdún kan máa ná millions of money nítorí pé wọ́n ṣàfẹ́ fìfẹ́ bàbá wọn hàn àmọ́ yìí tó ní bùkátà sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọn ò ní ṣe fún ọ torí ó fẹ̀sìn yẹn kọ́ wọn ó sì nílé ìfọ̀rọ̀ ránṣẹ́ sí wọn pé ní tí mo ní ìdíkọ́lẹ̀ ń ṣe yìí àforíjì Ọlọ́run ní kẹ́ bá ń tọrọ wọn ò lè mọ̀ bó wọn ṣe fẹ́ mọ̀ òjé wọn kéwú bó wọn ṣe fẹ́ mọ̀ òjé wọn mọ̀ gbọ́ wá sí ó associate wọn mọ́ gbogbo àwùjọ ẹ̀sìn ọmọ tá a bá fẹ̀sìn tọ́ òun la lè jèrè ní mọ́mẹ́ǹtì eléyìí o hadisi tèmi ó wá preach fún wa pé kọ́ ọ̀tọ́mọ rẹ rí níjọ́ tó bá ń bẹ láyé hadisi yìí ń sọ̀túnmọ̀ ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ nínú alukur'an ni nínú suratu yasin ó ní wa naktubu ma qaddamu wa atharahum àwa là á máa kọ gbogbo ntọ́mọ ènìyàn bá gbélé ayé ṣe wa atharahum àtorípa rẹ láyé ìyẹn ni pé dáadáa tó ẹ́sìpì wọ́kọ́ ló ṣe directly indirectly ló ṣe dáadáa yẹn ọmọ ló tọ́ ọmọ yẹn wá ń ṣe dáadáa nígbà tí wò sí láyé mọ́ gbogbo dáadáa tọ́mọ yẹn bá ń ṣe commission rẹ̀ wà nínú iṣẹ́ rẹ̀ ọmọ wa bára rẹ níbi tó lérò lẹ́yìn tó bá kú tán nínú kí á ti gẹ̀ yọmọ ìyá ọ lẹ́nu pé ó ṣiṣẹ́ tó báyìí ọ bára rẹ ń sá fún àwọn tó gbáyé ṣiṣẹ́ ńláńlá iṣẹ́ kéékèèké sì ni wọ́n ṣe láyé wọn à níbẹ̀ ni ó fa àwọn ọmọ kan lẹ̀ sáyé àbó kó àwọn kan kéwú láyé àbó ṣe dáadáa kan láyé táwọn kan emulate rẹ tí wọ́n ń jọ tí wọ́n ń kọ́ṣe rẹ ìwọ ló kọ́kọ́ fi kíní ìlọ́lẹ̀ nígbà tó fi lọ́lẹ̀ tán àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa ṣe bẹ́ẹ̀ nígbà tán ń ṣe bẹ́ẹ̀ ládàá dúdú iṣẹ́ tán ń ṣe yẹn ìwọ náà ní commission bẹ́ẹ̀ ẹ jẹ́ àgbáyé ṣe rere ẹ jẹ́ àtọ́ àwọn ọmọ wa ní ìtọ́ tí a kú tán tí wọ́n máa tọrọ àforíjì fún wa tí wọ́n mọ̀ pé àdúrà ló yẹ káwọn máa ṣe fún wa níjẹ́ olóòtú ṣàdúrà fáwọn òbí tiẹ̀ náà tí ò sí láyé gbẹ̀yìn wá sí nìyẹn fún gbogbo wa Ọlọ́run máa ṣàtọ́jú ààyè rèdè wa lálìjánnà gbé dáràjà wa ga lálìjánnà tọ́jú lé rèdè wa níbẹ̀ yọ́nú sí wa láyé àtàlùkìyàmà ọ̀là la ilaha illallah ولا محمد رسول الله ولا صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين